ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ̀ lè mọ́ tẹ́tí gbọ́ ìkànnì Jígí Alára tẹ́ ẹ̀ lè mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di èwo la tó mú wá fótó ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. Mákindé ṣàlàyé ìdí táwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ kò fi tí ì gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé. Mákindé ti sọ̀rọ̀ o kí ló sọ? Gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàlàyé ìdí táwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn jàǹdùkú agbébọn tí wọ́n jí gbé ní Èsìẹ̀lẹ̀ àti Yàwọ́tà l'Ógbómọ̀ṣọ́ kò fi tí ì gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé. Mákindé sọ ọ̀rọ̀ yìí lásìkò tí alẹ́nulọ́rọ̀ lórí ayélujára Fẹ́rídákùnmá àtàwọn ọ̀dọ́ mi ń ṣèwọ́de nílùú Ìbàdàn láti pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ọ̀hún o. Níbẹ̀ ni gómìnà ọ̀hún ti ṣèlérí wípé òun yóò rí pé gbogbo àwọn tó wà lákàtà àwọn ajínigbé ló padà wálé ní àlàáfíà. Mákindé ní inú ìbànújẹ́ ọkàn lòun wà torí àwọn ọmọdé wà nínú àwọn èèyàn táwọn jàǹdùkú agbébọn jí gbé yìí èyí tó ti lé ní oṣù kan báyìí. Inú mi bàjẹ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí torí èmi náà bímọ ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ náà. Ó ti lé ní oṣù kan báyìí tí wọ́n ti wà nínú igbó pẹ̀lú àwọn jàǹdùkú agbébọn. Mákindé ló sọ bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lòun kò ní lè sọ ibi táwọn ẹ̀ṣọ́ elétò ààbò bá iṣẹ́ dé torí bí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà ṣe rí lásìkò tá a wà yìí o. Àmọ́ gómìnà fi dá àwọn aráàlú lójú pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ni wọ́n yóò padà sí láìpẹ́. Mákindé ní ìgbà àkọ́kọ́ nìyí o ní Nàìjíríà táwọn agbébọn yóò jí àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ akẹ́kọ̀ọ́ tí kò tí ì lè dá nǹkan kan ṣe fúnra wọn gbé lọ. Ó ní ìdí nìyí tí ọ̀rọ̀ náà fi gba sùúrù láti yanjú ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òun kò ní fẹ́ pàdánù ẹnì kankan nínú àwọn tí wọ́n jí gbé náà o. Mákindé ní irú ìṣẹ̀lẹ̀ báyìí kò ní wáyé mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò bá ti dóòlà àwọn ọmọ tó wà lákàtà àwọn ajínigbé. Mákindé tẹ̀síwájú ó ní tẹ́ ẹ bá bí mi pé kí n fira mi rúbọ fún irú ìṣẹ̀lẹ̀ báyìí máa fira mi rúbọ o lórí ẹ̀ nítorí pé mo ti dàgbà. Bàbá tó bí mi lọ́mọ gan fúnra rẹ̀ ọdún 76 ló lò lókè èèpẹ̀. Bẹ́ẹ̀ èmi náà sì ti wà lọ́mọ ọdún 76 tí mo bá kún torí àwọn ọmọ náà ó tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n gbogbo ipá mi òun náà ni màá sà o láti rí i pé àwọn ọmọ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé láti rí i pé wọ́n wálé láyọ̀ àti àlàáfíà. Ọgbà sùúrù o sùúrù gan lọ́gbà àwọn ọmọ náà dé o láyọ̀ àtàlàáfíà. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde o. Bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti joy. Ṣé ẹ ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kún àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní bá ṣe ń tó pẹ́ tó kó aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.